أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على عين رحمة ربانية محمد بن عبد الله وعلى آله وأصحابه صلاة تعرفنا بها إياه. أشهد أنك أنت الله أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين ومكر الله والله خير الماكرين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حقا قدره ومقدار العظيم. Aki Ọlọ́run ọba sì fìyìn fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Ọlọ́run ọba kí ó wọlá agbára rẹ̀ kó sì wọlá gbọ̀ngbọ̀n rẹ̀ kó wọlá àìníkù rẹ̀ kó má bà nǹkan kan ẹnìkọ̀ọ̀kan wa kí wọ́n bá wa bàjẹ́. Pàtàkì jùlọ ni lórí bí ọ̀rọ̀ ìlú tún ṣe ń lọ ìyẹn ìlú Ògbómọ̀ṣọ́. À ń fi àsìkò yìí fi rọ̀ gbogbo wa pé ká dákun ká jọ̀ọ́ alálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ la fi bẹ̀ gbogbo wa. Ẹ jẹ́ ká lọ ṣe mẹ̀dọ̀ ká lọ rí ṣe sùúrù lórí tí a bá rí tí ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ láti pé ká máa fi táwọn ọ̀rọ̀ síra wa wípé à ń fi ń búra wa. Iṣẹ́ pọ̀ nílùú, àfojúsùn ó pọ̀ fún bàbá wa kábíyèsí Òrúmọgẹ̀gẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta kọjá ẹ̀yìn tá a gbé dání yìí, torí kí ló fà á tí mo fi ń sọ nǹkan tí mo ń sọ yìí. Ìyìn fi yín ara mi tí ẹ bá yẹ tí mo bá jáde tí mo bá sọ̀rọ̀ lórí ẹnìkan onítọ̀hún ń bú mi ni tàbọ̀ sọ nǹkan kan tó fi tako àpèrè. Pàtàkì jùlọ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sọ nípa mi ẹ lè rí wípé mi ò fọ èsì lọ́pọ̀lọpọ̀ gbà. Mo fi dédé àsìkò yìí mo fi búra fọ́lọ́run ọba wípé ọ̀pọ̀lọpọ̀ ní tí wọ́n pè mí pé pẹjọ́ ṣe báyìí tí kálukú ọmọ evidences mo fi lè ṣe nǹkan tó fẹ́ ṣe wá. Ṣùgbọ́n mo mọ̀ yẹ torí pé kí ni aláìké sọ̀rọ̀ àwàdà ọmọ bíbí ire ni mí kì í sì ṣe nǹkan tí èèyàn lè fi owó rà. Gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú wa tá ti jẹ́ kán fi owó kán fi rà wá nílùú Ògbómọ̀ṣọ́ tí a fi wá di ìdàkudà kalẹ̀. Tí a bá sọ̀rọ̀ ní àárọ̀ tó bá dọ̀sán tá ní bá bẹ́ẹ̀ mọ́ jẹ́ pé a ó wà ojú re lórí tọ́rọ́kọ́bọ̀ tá bá fẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn láti mọ̀ pé báyìí la wà. Nígbà tí mo fi mọ̀ ṣe ọ̀rọ̀ mi ní ordinary audio mo ṣe ìkìlọ̀ kan fún ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n lọ rí mọ́ gba owó lọ́dọ̀ àwọn alágbára tí wọ́n sì tún dé tó ń sọ pé àwọn tó ń bú wọn. Mo ní ẹ lọ rí bẹ̀rù Ọlọ́run ọba. Tẹ́ bá gba owó wọn tẹ́ bá ṣiṣẹ́ fún wọn ẹ ó jẹ ìyà níwájú Ọlọ́run ọba. Nítòótọ́ ilé mú àdéhùn ṣẹ lọ́dọ̀ wọn o but ìyà tẹ́ jẹ lọ́dọ̀ Ọlọ́run ọba nìyà àbòsí ṣíṣe torí pé ẹ gba owó lórí pé ẹ fẹ́ ṣe àbòsí fúnlùú ẹ fẹ́ ṣe àbòsí fún àwọn ilé onílé ẹ fẹ́ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ẹ kún àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ aláàbí lọ́wọ́. Ìjìyà yín ń bẹ láàrin pẹ̀lú Ọlọ́run ọba. Ìmú àdéhùn ṣẹ wípé wọ́n fún yín lówó láti pé kẹ́ fi bá wọn sọ̀rọ̀ àbí láti hùwà láti ṣe kínní ẹ ti mú àdéhùn yín ṣẹ torí pé ẹ ti gba owó èyí ò lé. Ṣùgbọ́n láàrin yín pẹ̀lú Ọlọ́run ọba ẹ ó padà jẹ ìyà ìwà àbòsí tí ẹ ṣe fún ìlú tẹ́ torí owó tẹ́ fi ta ìlú ní lọ́pọ̀. Mo wá ní tẹ́ bá tún wá padà wá ṣe iṣẹ́ yẹn ẹ ó jẹ ìyà pé ẹ gba owó ẹ ò mú àdéhùn ṣẹ. Bí ẹ bá tiẹ̀ wá ṣe dáadáa lórí pé ara ìlú lẹ wà
àbòsí tẹ́ ṣe fẹ́ni tẹ́ gbó lọ́wọ́ rẹ̀ ẹ jìyà rẹ̀ ó wá lè ṣeé ṣe kó yẹ pé tó bá dijọ́ ìgbéǹde àlùkìyámọ̀ kó yẹ pé iṣẹ́ rere yín tẹ́ ṣe kó lè ká tàbòsí tẹ́ ṣe fólówó tí ò bá sì ká wọ́n tún kó ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n tún fi kó tiyín torí náà ló jẹ́ pé kí kálukú kọ́ lọ rí sọ ara pẹ̀lú bó ṣe fẹ́ ṣe mélòó nínú wa ló lè dúró láàrin gbogbo àwọn èèyàn tí ó fi ìgbésí ayé rẹ̀ tí ó fi búra àti gbogbo ohun tó gbẹ́kẹ̀lé tí ń bẹ náà pé kọ́lọ́run ọba kó jẹ́ kí wọ́n ṣẹ̀yìn òun mélòó nínú wa ló lè búra rẹ̀ wípé àwọn ò jẹ lọ́tùn wọn ò jẹ lósì pé táwọn bá sì jẹ lọ́tùn táwọn bá ń jẹ lósì táwọn wá ń ṣàbòsí igun méjèèjì kórí báyìí fún wọn kálálẹ̀ ìlú Ògbómọ̀ṣọ́ kó tètè bẹ̀rẹ̀ sí máa fìyà jẹ àwọn kí gbogbo àwọn táwọn fọkàn sí pé wọ́n bá ṣe ẹ̀yìn àwọn kí gbogbo wọn káwọn ọmọ fọwọ́ ara wọn káwọn ọmọ fi gbé wọn sìn ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ ti ń débi ká bẹ̀rẹ̀ sí máa wọn ra wa lépè àbí ká bẹ̀rẹ̀ sí máa búra kì í ṣe ìjà ẹni tó bá wà níbi àbòsí ní wọ́n mọ̀wọ́ kù níbi àbòsí a ṣàbòsí títí à ń kìbọ̀ ìdílé ẹnì kọ̀ọ̀kan kálẹ̀ káàkiri à ń kìbọ̀ ìdílé ẹnì kọ̀ọ̀kan káàkiri a ṣe títí débi pé a fẹ́ lè gbé wọnú lé bàbá wa sọ wọn ò rúmọ gẹ́gẹ́ a fẹ́ lè gbé wọ but torí pé ibi tí bàbá ń lọ wọ́n sọ kíní yẹn níjọ́ tí wọ́n ṣe inauguration Ògbómọ̀ṣọ́ Sons and Daughter Universe wọ́n sọ wípé àwọn lọ sọ́jà lọ rí ẹran ni ibi ẹlẹ́ran làwọn ń lọ eléwédú tí ń polówó àtẹlẹ́fọ́ tí ń polówó nígbà tí èsì pé ń tó torí táwọn tó rẹ̀ wá sọ́jà nìyẹn kí làwọn fẹ́ mọ wọ̀ tún wò sì sí ibi táwọn ń lọ làwọn mọ̀ ìdàgbàsókè ìlú ló wà lọ́kàn bàbá kí ni nǹkan tó wá lè fa tó jẹ́ pé a ò lè pawọ́pọ̀ láti pé ká wá ìdàgbàsókè fún ìlú. Mo kí Reverend Níyì Adéníyì pé wọ́n kú ọmọ ènìyàn ṣe wọ́n kú ìfẹ́ ìlú wọ́n kú kó lè dáa Ọlọ́run ọba kò ní paná ìfẹ́ náà nínú ọkàn wọn ẹni tí ẹ̀dá sì máa ń ṣe àti ọ̀nà tọ́lọ́run fi máa ń san ẹ̀dá ní ẹ̀san lórí dáadáa ṣíṣe Ọlọ́run ọba yóò bá wa san yín lẹ́san. Àwọn ọ̀rọ̀ tẹ́ sọ jáde tí mo kà online ń bẹ nínú nǹkan tí mo fi ń torí rẹ̀ fi kí yín láti pé mo kí yín lákìn lórí ìrìn àjò torí pé wọ́n ní ẹni tí ó bá gbọ́ tẹnu ẹ̀gà inú pé kí ni ń sọ ṣùgbọ́n tí èèyàn bá tí a tó kéré tí n bá fi ń gbọ́ ọ̀rọ̀ nínú kan dínkù nínú ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ tàbí kí wọ́n fi kún iyì rẹ̀ ni pé kí èèyàn kó fi etí rẹ̀ ojú rẹ̀ àti gbogbo ara kó fi gbọ́ kó fi mọ̀. Lẹ́yìn publication Reverend Níyì tí mo rí lórí Inside mo translate kíní yẹn sí Yorùbá but unfortunately pé kò síná mi ò ráyè fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe nature nǹkan tá a bára wa ní Ògbómọ̀ṣọ́ nìyẹn léètò ẹ pé ká mọ̀ kí àwọn bàbá wa tí wọ́n ṣiṣẹ́ sin ìjọba lódìdí ọdún púpọ̀ tí wọ́n ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àwọn olóṣèlú tọ́pọ̀ tí wọn ò sì bá wa rí at least ọ̀rọ̀ iná ṣe nílùú Ògbómọ̀ṣọ́ tó fi dìbò yìí tá fi bá débi tá a bá dé yìí. Ibi tí wọ́n lọ ni wípé yóò padà jáde máa padà release ẹ̀ ṣùgbọ́n nínú in tí mo kà nínú àtẹ̀jáde tí ẹ bá fẹ́ mọ olódodo èèyàn lórí ọ̀rọ̀ tí èèyàn bá ń sọ tó bá pẹ́ lórí òdodo ló fi ń sọ ẹ gbìyànjú nínú ẹ̀kọ́ kan tá a kọ́ psychologically yìí pé tí ẹ máa ń sọ̀rọ̀ pẹ̀lú onítọ̀hún ẹ ti dé kó ti sọ ọ̀rọ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni pé ẹ ti tò gbé lọ ẹ wá tají ẹ forí jìn mí bí tẹ bọ́rọ̀ délé ẹ̀kan yẹn mi ò mọ̀ mọ́ ó dàbẹ̀ ni bọ́ fẹ́ ṣe mí bí onú díẹ̀díẹ̀ ẹ pé kó tún repeat ẹ̀yin lẹ fẹ́ fọgbọ́n yín àti làákàyìn lẹ fẹ́ fi mú un tí ń sọ ibi tọ́rọ̀ rẹ̀ bá kù sí níbi tó gbé ti ń sọ ọ̀rọ̀ ẹ yóò padà tún rí i pé báyìí làwọn àpẹyìn báyìí kọ́ lẹ sọ lẹ́ẹ̀kan o bẹ́ẹ̀ ṣe tún ṣe sọ nìyí kí ló lè mú tọ́rọ̀ tẹ sọ lẹ́ẹ̀kan tó fi lè yẹ ní ìsìn bẹ́ẹ̀ ò bá sọ lójú rẹ̀ tẹ bá kúrò ń bẹ
ẹ ó lè mọ analyze ẹ fi lè mọ irú ta lẹ fẹ́ bá ṣe. Nínú àwọn ọ̀rọ̀ tí Reverend Niyi tó ń ṣe jáde tí mo kà ìgbà tẹ́yìn pẹ̀lú wọn jọ fojú rinjú tí mo ṣe ìbéèrè lọ́wọ́ wọn. He requested to see me. Wọ́n ránṣẹ́ pè mí. Òun pè ní Nísìmọ́ṣọlá. Mo lọ pẹ̀lú àwọn ẹlẹ́rìí láti pé kí wọ́n jókòó kájọ gbọ́ nǹkan tó fẹ́ sọ. Kò mí ní kankan torí pé kìí ṣe pé bóyá ẹnìkan ló force mi láti pé kí mo sọ kí ní kàtà wà pé lágbájá fẹ́ ṣe bá fẹ́ ṣe bá torí pé mo bá fẹ́ kùnà bá fẹ́ dàbí ariwo a ó lè rẹ́ni tí ó lè mọ mú wálẹ̀. Ṣùgbọ́n nígbà tí Reverend Niyi tán bẹ̀rẹ̀ sí mọ analyze nǹkan tí wọ́n sọ àti nǹkan tán pé àwọn míì nínú àwọn bloggers Ògbómọ̀ṣọ́ wá pé kí wọ́n wá fi ti gbọ́ láti pé bóò la ṣe fẹ́ ṣe lórí ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Nígbà tí wọ́n sọ mo fi Ọlọ́run bá búra fún yín wípé gbogbo ara mi ó ṣẹ́gìrì wá ní omi dẹ̀ ṣẹ́ lójú mi pé àsáwọn tó tún nífẹ̀ẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ sì tún kù báyìí pẹ̀lú nǹkan tó ń gbé síwájú wọn lórí ìwà ìdàgbàsókè fún ìlú Ògbómọ̀ṣọ́ léyìí táwọn náà ti ń ṣe lábẹ́nú pẹ̀lú iléèwé wọn pẹ̀lú ICT wọn tí wọ́n kọ́ sẹ́rù tí wọ́n fi ń pawó ni èèlò náà pa l'Ógbómọ̀ṣọ́ tán fi lè gbé ICT kalẹ̀. Èèlò lówó tí wọ́n pa l'Ógbómọ̀ṣọ́ lórí àwọn school Ògbómọ̀ṣọ́ tó fi wọ́n fi lè ní ICT. Pátápátá ní ìsìn nínú ìbàjẹ́ nínú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ ni. Nínú ìbàjẹ́ ta tún lè máa jọ pàtà fẹ́ràn láti máa ṣe ni pé ẹ mọ́ dá lóhùn àwọn kan ní kúkú ń ṣe bí wà náà kù débẹ̀ táwọn kan tán ń ṣe fi ń ṣe. Tó bá jẹ́ pé Ọlọ́run náà ló ń ṣe bí dáadáa wọn sọ́dọ̀ Ọlọ́run ọba ìwà náà náà wù síbẹ̀ tọ́lọ́run fi gbé àmọ̀ràn kíní ẹ̀ sí wọn lọ pé ẹ jẹ́ ká wò bó ní òṣèlú. Ó wá ń lò kọ̀ wá tún wá lò lọ́nà ìbàjẹ́ ó wá ń lò lórí ìdàgbàsókè ìlú ó tún wá ń kó àwọn aráàlú mọ́ra láti rí pé n ta fẹ́ ṣe ni. Àwọn ajókòó wọn wá ṣe ìpàdé yẹn náà lórí ọ̀rọ̀ àlàáfíà kò tí ì tó wákàtí àádọ́ta that is 48 hours tá a ti bẹ̀rẹ̀ sí mọ́ takunta torí rẹ̀ jókòó tá a ti bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀sọ́kúsọ tá ò wá mẹ́nu bọ ọ̀rọ̀ ìdàgbàsókè mọ́. Wọ́n rán wa níṣẹ́ pé kálukú lórí gbé ọpọlọ rẹ̀ kalẹ̀ kó wò pé kí lòun fẹ́ sọ nípa Ògbómọ̀ṣọ́ tẹni tó wà ní jìnnàjìnnà tí ó tara ó súnkì kí àṣẹ Ògbómọ̀ṣọ́ ṣe rí ni àṣẹ bó ṣe tó ni àṣẹ irú nǹkan tó wà wájú wọn nìyí. A fẹ́ mọ àtàkì ara wa gẹ́gẹ́ bí nǹkan tó ń wí dó gẹ́gẹ́ bí tèmi náà tí mo ń bá lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni mi Àṣàkẹ́ ti gbé mi létí lọ mi ò rí wò torí pé nígbà tí nǹkan bá pa mí pọ̀ pẹ̀lú ẹ̀rí mi ò gbọ́ ẹ̀rí nǹkan kan pẹ̀lú pàdédé ọ̀rọ̀ tèmi lèmi sọ èmi lèmi sọ̀rọ̀ ti tèmi opinion ti tèmi ni in tó sì wù mí ni. Tí ẹ bá ṣe páàrí fín kọ́ wá sọ pé in tí mo sọ in lọ fẹ́ bú mi sí kí n pé lọ fẹ́ àná tó bá analyze lé lórí ó ti sí nǹkan kan wàá debate ní nǹkan tó sọ yìí ó ṣe èyí tó ṣe yé èyí tẹ́ sọ yìí ó kù díẹ̀ kàtó èyí tẹ́ ṣe ẹ bá ṣe bẹ́ẹ̀ àwàjọ gbé yẹ̀wò láàrin ara pé ṣé lórí ìdàgbàsókè lèmi rẹ̀ jọ ń sọ̀rọ̀ lé lórí àbí lórí ọ̀rọ̀ ìjà tó wà ń lù láàjọ sórí it's a two different thing entirely. Ìdàgbàsókè ìlú pẹ̀lú ìjà tó wà nílùú ó yàtọ̀ síra wọn. Níbi tá a gbé ti ń sáré pa fẹ́ wá ìdàgbàsókè fún ìlú tá a bá gbé ọ̀rọ̀ ìjà síbẹ̀ ọ̀rọ̀ ìdàgbàsókè wọn à ní ríbi sọ́mọ́. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ìjà labalábá fẹ́ sọ ọ̀rọ̀ ìdàgbàsókè náà ní ṣe sọ́mọ́. A ó gbé kan ti sẹ́gbẹ́ kan ní ládojúkọ kan. Ìdàgbàsókè ìlú là ń sọ̀rọ̀ bá lórí ìlà fẹ́ mọ́ sọ. Àwọn tí wọ́n bá ṣàṣemọ́ṣe nínú ọ̀rọ̀ tán bá sọ pé ọ̀rọ̀ tán bá sọ yìí lórí tó lè fa ìfàsẹ́yìn fún ìlú Ògbómọ̀ṣọ́ tá a bá pè jáde fún wọn tá a bá sọ fún wọn kò tí ì láburú níbẹ̀. Intenso yìí ni ọ̀dà ló lè cause a problem. Àmín tó bá lọ́rọ̀ tó bá sọ pé lágbájá báyìí ṣe báyìí làtàmọ̀dú ṣe báyìí kí lẹ rí já wá sí ẹni tó bá wù yóò jáde pé mo rí báyìí tó bá lẹ́rìí. Èmi somebody like me Zubairu Muhammed Taofeek mi ò kí ń sọ̀rọ̀ anyhow astagfirullahalazim wallahi mi ò kí ń jáde kí ń sọ̀rọ̀ anyhow mo bá sọ̀rọ̀ mi màá ní pàpàlà fact lọ́wọ́ kó di pé mo sọ. Adúpẹ́ fọ́lọ́run wípé ẹrú Ọlọ́run bá kan wo fídíò mi inú àwọn tí wọ́n wo fídíò mi ó wà nílùú Abẹ́òkúta ó wo fídíò mi ó ń fi hàn ọmọ mi kò mọ̀ pọ́ ọmọ mi ni ó wá ń fi hàn pé bàbá yìí Ṣéhù nínú bàbá yàrá Ògbómọ̀ṣọ́ ni
òun fẹ́ràn bàbá yìí gidi gan òun máa fẹ́ gbọ́rọ̀ wọn gidi gan. Nǹkan mẹ́ta lòun kan fura sí bàbá yẹn nígbà tó ń ti mọ wo fídíò wọn. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn lòun fi fẹ́ sọ fún Shehu iyún ọmọ mi. Àkọ́kọ́ ni pé bàbá yìí lágídí. Ó ní ẹsẹ̀ wa máa wo agídí tó ń ṣe lórí kíní bẹ́ẹ̀ ni pé bí kíní ẹ̀ ṣe ń ká wọn lára ni o. Wọn ò fi wá burú fẹ́ni kankan o. Agídí wọn lórí òdodo pé kódodo kó fẹsẹ̀ múlẹ̀ ni tí wọn ò ní fẹ́ gbẹ́sẹ̀ kúrò lórí òdodo. Agídí wọn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ni pé bàbá yìí jẹ́ olóòótọ́ tí kì í fẹ́ kán rẹ́ ọmọ làkejì jẹ. Wọ́n máa ń fẹ́ ká ṣe déédéé. Ló fi jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ tán máa ń mú wá nínú ẹ̀rí àwọn ò tí ì ráwọn ará Ògbómọ̀ṣọ́ kan tó tí ì jáde tán bá sọ kànáà tí wọ́n fi sọ pé wọ́n fi jáde pé ń tọ́ sọ yìí irọ́ ni kó dẹ̀ ẹ̀rí ta fẹ́ mú jáde lórí pé irọ́ ni wọ́n yà jáde ní wọ́n mọ̀ bú bàbá yìí. Ó ní bẹ́ẹ̀ ló ń ti mọ̀ ọ́ lólóòótọ́. Ó ní èyí tó wá ṣe pabambarì nínú rẹ̀ tó ń tún wá fi fẹ́ràn wọn. Ó ní pé wọ́n fẹ́ràn ìlú bàbá wọn gidi gan tí ń ṣe ìlú Ògbómọ̀ṣọ́. Pé ẹ̀yin àfáà náà lè sọ pé ń bẹ nínú ìmánì láti pé kéèyàn fẹ́ràn ìlú abínibí rẹ̀ níbẹ̀ ni. Àròsọ kọ́ lọ̀rọ̀ yìí o wàláhì azim sún ibi láìlẹ́sí láìláìláàkùá ọmọ títí mi iná gbé kíní ẹ̀ lọ rí bá tán fi fídíò yẹn tán fi hàn. Ìyẹn wá sọ pé kán ṣe sùúrù ó wá gbé fọ́tò ó wá gbé fídíò jáde ó wá fi fọ́tò tí mi pẹ̀lú bàbá mi jọyà níjọ́ tí mo gba àzádùn láì fọ́tò tá a jọyà bàbá yìí ni ṣé bàbá wọn nìyí bàbá yìí rọmọ rẹ bí wọ́n wá ń ṣe àdúrà fún bàbá mi wọ́n ń ṣe àdúrà. Onítọ̀hún wá kù níbi fọ́tò yẹn ó wá gbé fọ́tò tó ń pẹ̀lú bàbá mi gangan jọyà ó wá gbé hàn lọ́wọ́ bàbá ẹ mọ̀ bàbá yìí ni bàbá ni ẹ wò wọ́n dáadáa bàbá tó bí wa nù. Mo lè mọ̀ pera mi láàbùrú wọn àmọ́ ọmọ ni mí lọ́dọ̀ wọn torí pé mo ti wà lọ́mọ ọdún méje ẹ ti mú mi kó lábẹ́ bàbá. Àwọn náà tọ́ mi di nǹkan tẹ̀ ń rí lára mi ní ìsìn tẹ́ ń fi ń pè mí ní Shehu. Ọkùnrin yẹn bá ṣe la ilaha illallah. This story I heard it yesterday. Torí pé Ọlọ́run ní kábúrú mi kó bá mi nílé Ògbómọ̀ṣọ́. ń sọ story àwọn jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ní ń sọ story yẹn fún bàbá. Wọ́n jọ ń sọ̀rọ̀ ọ̀rọ̀ kan ọ̀rọ̀ ni pẹ̀lú bàbá mi. Wọ́n jọ ń sọ̀rọ̀ lọ́wọ́ fi sọ̀rọ̀ yẹn. Dádì nǹkan báyìí báyìí lọ́mọ ṣẹlẹ̀ mo bá rẹ́rìn. Oyún ní nǹkan tá a sọ nípa yín. ń ló bí irú fídíò yìí tí mo fẹ́ kẹ́ wò. ẹ wo gbẹ̀bí lèmi o mo ò nípa kankan nípa ọba àyìn tó sì jẹ́ lọ́ba láyé àdúgbò kọ̀ọ̀kan ẹ gbà pé ibi ọba ti wọ ọlọ́run ọba ìníṣọlá o mo fi ti Olúgbọ́n tó jẹ́ local champion ní àdúgbò yìí mo fi ṣàpẹẹrẹ àfi tí Olúgbọ́n tí ọba fẹ́ mọ̀ wọn ara rẹ̀ ló sọ pé òun ọba aṣọ òun bára farafinra ní lónìí ọ̀pọ̀ ti sún bẹ́ẹ̀ ni bí Britain kò ṣe lè máa halẹ̀ mọ́ Amẹ́ríkà lónìí pé Amẹ́ríkà ti jẹ́ kọ́lọ́dún hundreds of years by 1774 tí Amẹ́ríkà di olómìnira látìgbà náà ló ti lágbára ó lágbára ju Britain lọ ní ìsìn torí náà tí wọ́n bá fẹ́ ṣàṣepọ̀ tí wọ́n fẹ́ ṣàṣeyẹrẹ jọ kó dùn kọ́ mọ́ Britain ọ̀jẹ̀ sọ pé kí ni jẹ́ Amẹ́ríkà lónìí yóò fọjú Amẹ́ríkà mọ́ra ni gbogbo àwọn ọba yòókù tí wọ́n ti lóko tí wọ́n nígbàjẹ́ ju baálẹ̀ Ògbómọ̀ṣọ́ ọlọ́pàá náà Ṣọ̀ún òní ó ti kọjá ààyè yẹn o kólúkàkù kó dúró láyé rẹ̀ dáadáa kó sì wá àṣepọ̀ pẹ̀lú Ṣọ̀ún tí Ọlọ́run gbé kalẹ̀ lónìí torí Ọlọ́run fi ṣe bàbá fún gbogbo wa lágbà bẹ́ẹ̀ ìkásìgbà fọlọ́run ní ìrọ̀rùn ilé ayé gbígbé o Ọlọ́run níjọ́ dàrú o. Mo rò pé ti rí fídíò bàbá wa Sàká Balógun nù. Ẹ dákun ẹ jẹ́ ká jọ bira wa léèrè pé ṣé bàbá Sàká Balógun náà sọ ọ̀rọ̀ yìí ni àbí wọ́n kọ́ọ̀dù ọ̀rọ̀ yẹn ni wọ́n gbé bọ ọ̀rọ̀ tá à ń gbọ́ tí bàbá ń sọ nípa Olúgbọ́n àti nípa àpèrè Ṣọ̀ún lórí pẹ́nìkan kò gbọdọ̀ rí fín.
tẹ́ fi ń sọ̀rọ̀ bí Ọlọ́run ṣe ní kí Amẹ́ríkà kó síwájú England, bó tilẹ̀ jẹ́ pé àwọn ni colonial masters wọn. Pé wọ́n fẹ́ràn ìtàn gidi gan tí wọ́n fẹ́ sọ̀rọ̀ tí wọ́n fi support ọ̀rọ̀ wọn. Irú ẹ̀kọ́ náà làwọn náà kọ́ lára wọn, làwọn fẹ́ máa mú ọ̀rọ̀ tiwa náà wá láti máa fi support ọ̀rọ̀ tó máa ti sọ. Ọ̀rọ̀ tí a bá ti sọ la fẹ́ support, la fẹ́ gbélé lé lórí. Nínú tiwa ká wá sọ wípé bàbá ṣe lérò pé nǹkan báyìí tẹ́ ṣe ṣé kò lè cost nǹkan báyìí sí nǹkan báyìí. So nínú fídíò tẹ́ tó kọjá yìí, ẹ jẹ́ kí mi pẹ̀lú yín ká jọ bíra wa léèrè, ǹjẹ́ nǹkan tí bàbá sọ nípa Olúgbọ́n yàn lẹ́nu ìgbà tí Olúgbọ́n bẹ̀rẹ̀ sí máa ta kábíyèsí lẹ́nu, tó bá jẹ́ pé wọn bá kọ́ wa rẹ nílùú Ògbómọ̀ṣọ́, tó wọn bá ṣe pé ọmọ bíbí ire ni wá lÓgbómọ̀ṣọ́, ṣé àwọn ọ̀dọ́ ìlú Ògbómọ̀ṣọ́ àbáwọn àgbàlagbà míì sí wọn ò ti tó kó ogun lọ rèé já Olúgbọ́n? Kódà kó sí pé tó bá wá sádùúgbò nígboro ni tẹ́yìn invite sí program tó yẹ pé àti pure water àtòkó àti gbogbo ẹ̀wò tí wọ́n máa lẹ̀ láti pé ó yájú sí àpèrè Ṣọ̀ún. Ṣùgbọ́n látàrí bẹ́ẹ̀ Ọlọ́run ní kí wọ́n kọ́ wa dá, a sì gbẹ́kọ̀ọ́. Gbogbo ohun tó Olúgbọ́n ṣe ń gbà náà àwọn oníran a wá rí pé irú àwọn yìí ti ń sọ ọ̀rọ̀, kò wá ní dákọ́ pé ńgbà tí irú àwọn bàbá wa ti ń sọ̀rọ̀ fún Olúgbọ́n láti pé kí ó gbọ́kọ́ gbà, kò wá ní dá pé àwọn náà wọ́n ti pe Olúgbọ́n ní local champion. So kò lè ṣe yọ kúrò. It is ìtàn ò lè yẹ̀yìn padà. Nínú rẹ̀ wọ́n sọ bó ṣe jẹ́ pé gbogbo àwọn olóyè gbọ́dọ̀ mọ́ gbọ́ sí kábíyèsí lẹ́nu, gbogbo ẹni tá bá pè ní Ṣọ̀ún nínú ọ̀rọ̀ tán sọ kọjá. Lẹ́yìn ìgbà tán sọ̀rọ̀ yìí kọjá tán, mo fẹ́ kẹ́ tó fídíò yìí wùtúrà àti lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀. Àpò wáìn àwọn tí wọ́n wá gan nígbà tó gun lé dọ́dọ̀ wọn, tí wọ́n wá tẹ́ pé ẹ̀rù ogun ni wọ́n bá yan Ìsáwá. Nígbà wọ́n dé wọ́n kún àwọn alágbára tí ń bẹ lù, àjọ protect ìlú ni o, àjọ nílùú ni o, àwa la àjọ l'Ògbómọ̀ṣọ́ o, kò sí ọba kan tó kó ẹnìkan ìjòyè kan lẹ́rú wá sí bí báyìí. Náà lèmi fi sọ pé ẹja ní sùúrù mọ̀balẹ̀ rárá o, Ṣọ̀ún council ni wọ́n pè o, wọn ò pé Ṣọ̀ún di dictator. Tá a bá sì rí pé tẹ́ẹ̀bí ẹ bá fẹ́ lọ àwọn ọ̀dà yín mọ̀ràn pé ẹ má lọ bá wọn. Wọ́n sì ní láàfin kò sí ọ̀rọ̀ àdáni mọ̀ràn, mo lè mí ọ̀dà mọ̀ràn ẹ lè mọ́ gbà. Bẹ́ẹ̀ bá sì gbà ńgbà ń bá wí pé èmi ò lọ ọbẹ̀ ń wo, bọ́ bá sì dé tó bá yíwọ́ ẹ̀yin tẹ́ràn lẹ́ẹ̀ràn. Mo ti ṣe òṣèlú pẹ̀lú oríṣiríṣi àwọn kọ́ gómìnà, èyí tá a bá sọ fún tí ọba gbọ́ èmi ò lọ, mo rí yín o, mo rí oríṣiríṣi Ghana must go tí ń gba ẹ̀yìn kùlé wọlé o, èmi ọba yín pé ń bẹ o, tí wàhálà rẹ̀ bá dé ẹ̀yin náà lẹ́ forí fa o. Ńgbà wàhálà rẹ̀ dé àwọn náà wọ́n forí fa, ẹnìkan kò pè mí, wọn ò pé ọlọ́pàá kan ò pè mí pé wá sọ bó ṣe rí kọ́bọ̀ rí, nítorí pé mi ò gba kọ́bọ̀ ìjẹkújẹ lọ́wọ́ ẹnìkan rí. Ẹ tí má sì gbà lọ́wọ́ rẹ̀ kó challenge ẹ̀ kó wá gbangba ní. Gbogbo ọ́fíìsì tí Ọlọ́run ti ní kí n lè wúlò, tí ìrànlọ́wọ́ tọ́lọ́run fún mi láti ṣe fẹ́ nìkankan, mi ò gba kankan lọ́wọ́ ẹnìkankan rí. Ẹ náà lẹ́nu mi fi gbà, ọ̀pọ̀lọpọ̀ ní etí ẹ̀ mọ̀ pé Ọlọ́run lò wá láti ràn lọ́wọ́, tó yẹ pé létà ni àjọ là ń mọ̀. Táwọn ọba mi sọ fún wa pé lágbájá ó ní ìwé tó kọ fóun ló fi ríṣẹ́ ní NNPC, ẹlòmíì níbẹ̀ ló fi ríṣẹ́ ní airways, gbogbo ẹ̀ Ọlọ́run ló ṣe. Ọlọ́run bá gbé adé bẹ̀ bó o la ṣe lè ràn wọ́n lọ́wọ́. Gbogbo ẹni tọ́lọ́run bá ṣe nǹkan fún túbú wa Ọlọ́run ló ṣe àwakọ́. Torí náà mo ṣèlérí fún yín pé àjọṣe tí ó lọ nírọ̀wọ́ ìrọsẹ̀ iná ni a máa gbìyànjú láti ṣe. Nípa ti ìmáàmù tí wọ́n ní tí wọ́n bá, mo ní ọ̀kan náà ní tèmi, olùkàkùn fírì láti ṣẹ̀sìn ẹyin rẹ̀ tó bá wù ú, àmọ́ pé ọ̀gbọ́dọ̀ má lọ mọ́sálásí wọn, ìyìn gbọ́dọ̀ rí ọlẹ́yìn lágbájá kò ṣẹlẹ̀. Constitution tí ó dé pé ló ní òfin tó lágbára jù Nàìjíríà, ó fún olùkàkùn ní àǹfààní àti ṣe ẹ̀sìn tó bá wù ú. Ẹ̀sìn tó wù mí, ọ̀nà tí mo gbà tí mo fẹ́ tó yé mi láti ṣẹ̀sìn mi ni ó sìn. Tí ó bá ti sí yun kò sí wàhálà. Tí a bá sọ̀yún lónìí gan pé torí tó bá lọ bí mọ́sálásí kankan, wọ́n sọ pé wọ́n lọ. Èmi tí ń gbọ̀n
tí n ò sójó ńgbà tí oyè ọ̀hún ò tí tẹ̀ mí lọ́wọ́ ṣé ńgbà tó wá tẹ̀ mí lọ́wọ́ tí mo ti kó lẹ́kẹ̀ sọ́wọ́ kó lẹ́kẹ̀ sọ́rùn ní ìsìn lẹ́yìn kan wà á dẹ́rù bà mí kò ṣeé ṣe torí ẹ fọkàn balẹ̀ ẹlòmíì ní kí wọ́n wá lọ ọbẹ̀ wọn mọ̀ pé ọ̀dàlẹ̀ ilẹ̀ ń ò múlẹ̀ pẹ̀lú ẹnì kankan o ń ò múlẹ̀ pẹ̀lú ẹnì kankan ilẹ̀ tí mo mú ìtọ́lọ́run tànábì tí mo ń sìn ẹnu mi sì gbà á mo sì láyà láti sọ bẹ́ẹ̀ mi ò sínú ẹgbẹ́ awo kankan mi ò sì ní sáwo kankan èyí tí ń bẹ lára mi ojú sáláwo lọ ẹni ọba sì fẹ́ dánwò kọ́ dánwò tó bá rò bẹ́ẹ̀ so ọlọ́run ṣàánú wa o kó kó jókòó jẹ́ ẹ̀yin náà sì máa sọ̀rọ̀ òdì sẹ́ni kankan mo máa ń sọ fún ìmáàmù gan pàpà pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìtọ́jọ́ máa rí fi tọ́ bá ṣe sọ́ba gbogbo wa ló ṣe sí ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ tí ìmáàmù ti kú tì nígbà mo ní ẹ̀yin náà ò fi ìmáàmù lọ́rùn lẹ̀ gbogbo wàhálà tẹ́ ẹ̀ kó báyìí ọmọ èké nì bó ló ṣe lè rí ara gbà sí ẹ fi ilẹ̀ ẹjọ́ ṣe tọ́lọ́run ẹ fi ilẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má sọ̀rọ̀ ọ̀bù kankan sí mọ́ ẹ̀yin ò rí i pé láì jẹ́ pé ẹnìkankan bá sọ̀rọ̀ yóò gbogbo ọlọ́lẹ̀ dáadáa òun náà èèyàn ní ọmọ Ògbómọ̀ṣọ́ ni èmi sọ pàpà pé ọmọ ilé ayélujára ni torí pé ńjọ́ wọn lọ bí wọn ńjọ́ wọn mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta lọ sí ààfin pé kí wọ́n tẹ́sítì wọn parako yìí tó bí wọ́n léèrè ń bẹ láyé ìmáàmù ààfin ó sì wá ọ̀dọ̀ tèmi àtẹmọ̀jẹ̀mọ́ rẹ̀ ń jẹta àwọn tí wọn ní mo ní láéláé ò ní kírun lẹ́yìn rẹ̀ mo ní n ò wí bẹ́ẹ̀ n ò wí bẹ́ẹ̀ ni tí n bá wí bẹ́ẹ̀ n ò wí pé mo wí bẹ́ẹ̀ n ò sì ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n n ò wí bẹ́ẹ̀ torí pé èmi ò kéwú débi pé mo lè jẹ́ ìmáàmù ṣùgbọ́n èmi náà kàwé tí wọn náà kà tó òfin lè bá mi jiyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn Islam ibi tá a ti ń sọ̀rọ̀ láti aago 5:30 tí wọ́n dé lé mi mọ́gìrìbì dé inú mọ́sálásí tó wà nù lé mi ni gbogbo wa ti jọ kírun mo sì kírun lẹ́yìn Habib bẹ́ẹ̀ ni ìmáàmù ààfin mo kírun lẹ́yìn rẹ̀ nítorí pé gbogbo wa náà la mọ̀ pé òun náà kéwú débì kan tí ó bá ké débì kan ni wọn ò ní pé kó di ìmáàmù tọ́lá pé òun ni wọ́n yàn ìjọ tí wọ́n yan tọ́lẹ́àt ṣé wọ́n pè wọ́n kírun lẹ́yìn rẹ̀ mọ́ ni ní kírun lẹ́yìn rẹ̀ torí náà ẹ má jà dá wàhálà alẹ̀ sáàrin wọn gbogbo tó bá yẹ ká ṣe láti jẹ́ kí àlàáfíà wà ní ẹja máa ṣe ààfin ọba wa jà mọ́ àwa náà ò sì bá ààfin jà àwọn ò tiẹ̀ bá ààfin jà ń gbà kankan torí náà ẹ jẹ́ ká máa sọ̀rẹ́ ni o ká máa ṣe bí tọmọ tìyá o gbogbo ẹ tó bá sì jẹ́ mùsùlùmí kóra ń pọn dandan fún wa ó pa dandan fún wa pé ọmọ ìyá ni wá ẹ kẹsì rántí pé ẹni tí ń bá ń bẹ láyé tó ń ṣe láyé lákòókò tó lẹ́mìí wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn o wọ́n sọ lójú rẹ̀ gan pàápàá pé kábíyèsí wo kò sí kábíyèsí kankan kò sí ẹni tó lè ṣe kankan nínú àwọn ọba tá à ní ibi léèrè ṣùgbọ́n ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nítorí pé ẹ tó bá bẹ láyé tó lágbára kan ní ìsìn tí wọn bá ṣe lè bí ọ lójú rẹ wọn ó bí ọ lẹ́yìn rẹ wọn ó sọ lẹ́yìn rẹ o torí náà ẹ má sọ̀rọ̀ òkú láìda mọ gbọ́ mọ gbà àmọ́ ẹni tí ń bẹ láàyè kó tó kú kó náà mọ hùwàkíwà torí pé tó bá hùwàkíwà lálẹ́ gẹ́gẹ́ bí alààyè láàjọ àyè rẹ̀ gan ẹni ọláyà ó bi léèrè ẹni tí ọláyà ó sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn tó bá kú tán àtẹni ọláyà àtòjò wọn sọ̀rọ̀ rẹ̀ o torí náà ẹ ṣe dáadáa kó o lè bá a sọ dáadáa tẹ ṣe pa yín bọ́ ọ bá ṣàìdá wọn ó sọ àìdá rẹ o kì í ṣe ń bẹ nínú Quran náà bẹ́ẹ̀ ni sì ń bẹ nínú Bíbélì fàmọ́ ya amálẹ́mí kára sarati hairan jarawu fàmọ́ ya amálẹ́mí kára sarati ṣẹ́ra jarawu bẹ́ẹ̀ ni èmi ń bọ̀ kankan èsì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkàkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni Bíbélì wí Quran náà wí bẹ́ẹ̀ kí bọ́ wá lẹ̀ ṣírí ti yín ẹ má sọ̀rọ̀ nìkan láìdá tó bá ṣàìdá. mo rò pé ti rí fídíò yìí kí ni nǹkan tí bàbá Sàká Balógun jẹ àbí tí wọ́n mu àbí tí wọ́n sùn tí wọ́n ronú kàn àbí tí wọ́n lálàárí tó fi wá di wípé ọ̀rọ̀ àkọ́kọ́ tí wọ́n sọ wọ́n fi wá pè padà wọ́n fi wá ń sọ níbí wípé kábíyèsí ò láṣẹ kankan lórí gbogbo àwọn jọ wá ni wọ́n sì ti kí Òjébo lóòṣà lọ́wọ́ tó wá kó bá bẹ́ẹ̀ ni tí ó bọ̀ lẹ̀kẹ̀ níwọ̀ lẹ̀kẹ̀ lọ́rùn ìgbà táwọn ò lè sọ̀rọ̀ làwọn ò lè sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ti tọrọ sọ tí kò sẹ́ni kankan tó dá wọn dúró ọ̀rọ̀ sísọ kódà bí wọ́n bá ń sọ lọ́wọ́lọ́wọ́
àwọn lè sọ lójú onítàn. Èyí ká mi lára pé ọ̀rọ̀ tí bàbá sọ kì í sọ̀rọ̀ tó lè mú àlàáfíà wá nílùú, torí pé wọ́n ń wọlé wọ́n ń jáde látara ẹ̀sìn. Àwọn mo fẹ́ kí gbogbo yín kẹ́ jẹ́ ká lọ rèé mọ̀, àtẹ̀yìn gan náà fúnra ara yín bàbá, oyè balógun ẹ̀sìn kọ́ lẹ jẹ. A ò rán yín níṣẹ́, mùsùlùmí kankan ò rán yín níṣẹ́ kẹ́ gbìjà mùsùlùmí. Àpọ́nlé ọjọ́ orí ni wọ́n fi yín ṣe lórí gbogbo nǹkan fi sọ fún pé kẹ́ ẹ bá wa mójútó. Tẹ́ ń sì ń padà fi àbòsí fi ṣe, àbòsí òun ò jẹ́ kẹ́ ẹ mọ ibi tẹ́ ẹ fẹ́ gbé ẹsẹ̀ dé. Torí gbogbo ìgbà tẹ́ ń fi ń sọ̀rọ̀ sí Olúgbọ̀n, Yunusa ti dé. Kì í ṣe pé kò tíì dé, bẹ́ẹ̀ ṣe ń lọ síwájú bẹ́ẹ̀ ẹ̀ ń lọ sẹ́yìn, torí pé ń sojú kòkòrò pé kò sọ́gbọ́n tá a dà. Ẹ jẹ́ kájọ tanra wa jẹ́, torí pé mo fẹ́ ju oyè balógun láti pé kan fún yín. Wọ́n wá fún yín ní oyè balógun náà, ẹ wá jẹ oyè balógun. Bọ́tọ́ láwọn ìbéèrè kan tá a bá wá bira léèrè pé àìbá mọ̀ bóyá èmi ni kò yé tó láti pé kájọ bira wa léèrè. Ipò kéló lẹ́wà l'Ógbómọ̀ṣọ́ nínú àwọn olóyè kábíyèsí. Gbogbo ẹni tó bá ní wọ́n ń pè lólóyè balógun, ipò kéló lẹ́wà. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sáré sọ fún àwọn pé tó bá yá àmọ́ padà yànnàná iṣẹ́ kálukú. Ẹni àkọ́kọ́ lẹ́yìn kábíyèsí ní Ààrẹ Àgò, lẹ́yìn rẹ̀ ní Jagun, lẹ́yìn rẹ̀ ní Bàrà, lẹ́yìn rẹ̀ náà ní Ìkọ́làbà, lẹ́yìn náà ní Abẹ́sẹ̀, lẹ́yìn náà ló tó ṣẹ̀ṣẹ̀ wá kan Ìyálóde, possibly kó tó di pé yóò padà wá kan yín gan fúnra ara yín. Tàbí bóyá AI ẹ̀rọ ó wá kan ẹ̀yìn tẹ́ bá fẹ́ fi rẹ́ obìnrin jẹ kẹ́ wá pé ó wá kan Ìyálóde. Yes, alẹ́kó lè kàn yín torí pé balógun ìlú ni yín. Tẹ́ bá wá jẹ́ balógun ìlú gẹ́gẹ́ bí ẹ ti ṣe bẹ́ẹ̀ ṣe mọ̀ yìí pé ẹ jẹ́ balógun fún ìlú. Àwọn jẹ́ ká béèrè ní pé balógun ìlú wọ́n fi hàn wá ní pé primary role yín tó yẹ kẹ́ play fún ìlú ìní nínú ìtàn fún nínú ogun. Ẹ̀yin jẹ́ kan nínú àwọn tí mọ̀, ẹni tó bá jẹ́ balógun jẹ́ kan nínú tí mọ̀ síwájú ogun, tí wọ́n kó àwọn èèyàn lọ sójú ogun láti fi gba ìlú lẹ̀, láti pé kí àwọn alábòsí àbáwọn àwọn nǹkan burúkú kó má bàa wọ ìlú. Àbí bí nǹkan bá fẹ́ ṣẹlẹ̀ láàrin ara wa tó lè dá conflict lẹ̀, tó lè jẹ́ pé tó lè dá ìjà àdúgbò lẹ̀, síbẹ̀síbẹ̀ ẹ ó ṣe iṣẹ́ yìí ní pẹ̀lú bàbá wa Ààrẹ Àgò. Abẹ́ wọn lẹ́wà, abẹ́ bàbá wa Ààrẹ Àgò ńlẹ́wà tí wọ́n lè command yín pé báyìí ni balógun ẹ mọ̀ wùlẹ̀ tí ì lọ, ẹni sùúrù tó bá lè jọba ìníkẹ́ tó jáde. Kìí ṣe Ṣọ̀ún o, bàbá wa Ààrẹ Àgò, who is the second in command. Bàbá ìwà lórí fara ara wọn bọ́lẹ̀ pé wọn ò jámọ́ kankan nílùú Ògbómọ̀ṣọ́. Ẹ wá dé wá gba microphone, ẹ wọ́n ń hó káàkiri ìgboro, ẹ wọ́n fi ń tan àwọn èèyàn nílùú, wọ́n fi ń gùn yín bẹ́ẹ̀ bí ìgbà tó pé ẹ̀yin gan fúnra ara yín lè jókòó lórí àpèrè. Ẹ wọ́n ń blast anybody pé tẹ́wọ̀n bá lè sọ̀rọ̀ onítọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ń tẹ́ sọ lèmi náà lò fún yín o. Àwọn ò fẹ́ kó dìgbà tẹ́ ẹ bá kú ká tó mọ̀ sọ̀rọ̀ yín, kò ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀ tá a bá sọ lójú yín. Gẹ́gẹ́ bẹ́yìn náà sì ń tún sọ ti kàwọn kábíyèsí, ẹ ti sọ takálà náà, ẹ jẹ ẹmu lábẹ́ akálà, ẹ padà sọ̀rọ̀ rẹ̀. Bẹ́ẹ̀ náà lẹ́yìn pẹ̀lú kábíyèsí ti jọ kọ́kọ́ ti jọ ṣe sẹ́yìn tẹ́ ò lè pìtàn rẹ̀ fáwọn aráàlú. Kí ló wá kó sáàrin yín? Kò ṣe sọ fáyé bá ṣe kéré tó yàwá náà mọ̀ díẹ̀ nípa rẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn náà mọ̀ díẹ̀ nípa rẹ̀. Kí ló tẹ́ fi lè pa ìtàn tó fi lè dórí eléyìn? Ó sáà ní tẹ́ ń sọ lórí bàbá àná, ó ní tẹ́ ń sọ nípa Akálà. Nígbà tó délẹ̀ ní ìsìn ẹ̀yin wá ń sọ wípé Ṣọ̀ún ò láṣẹ lórí yín gẹ́gẹ́ wò ní jẹ́ kábíyèsí. Kò sí kinní kankan tí ń jẹ́ kábíyèsí. Ẹ ti lùfín o, ẹ ti lùfín ìlú. Torí in a normal circumstance bẹ́ẹ̀ ṣe wà yẹn Ọlọ́run kàn lè suspend yín, kàn gbàgà ọdún ẹ̀ṣẹ̀ tí gbàgà láàfin náà, kàn gbé àga yín kú láàfin.
díjọ́ tẹ́ ẹ bá tó padà pẹ̀lú microphone yẹn tẹ́ bá fi sọ fún gbogbo àwọn èèyàn láyé pé ẹ tọrọ àforíjì lọ́dọ̀ àwọn aráàlú. Ọ̀rọ̀ yìí kò rí bẹ́ẹ̀. Mo ti gbéra mi kọjá ibi tí kò yẹ kí n gbéra mi sí tẹ́ sọ fáyé bẹ́ẹ̀ torí pé òbí tẹ̀ ń tora yín sí ní ìsìn ipò pé kábíyèsí ò tó sọ̀rọ̀ fún yín. Ẹ̀yin lẹ fẹ́ sọ̀rọ̀ fún kábíyèsí tí kábíyèsí ò bá gbọ́ ní tó bá ṣẹlẹ̀ sí kábíyèsí àwọn lọ́mọ sẹ́yìn ń gbàdúrà kábúrò ṣẹlẹ̀ ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ń ṣe jẹ́ balógun fúlù. Mo fẹ́ put in right lórí kinní kan. Àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ tactically ẹ jẹ́ kí n lórí sọ òdodo ọ̀rọ̀ fún yín lójú yín náà ti ń sọ ẹ̀ ń dá ìtì ara yín torí gbogbo ilẹ̀ sọ pé ẹni ẹmọ ìgbà tán fi ń kó wọlé fáwọn olóṣèlú tán fi pé Ghana must go tán fi ń gbé wọlé tán fi ń jáde ojú yín rí gbà tán fi ń gbé owó wọlé ẹ̀yin sì mọ àwọn gọ́vnà tán ń gbé já tán ń gbé wọlé fún indictment ni ẹ ti indict àwọn gọ́vnà tó wà ń bẹ ńgbà náà láwọn tẹ́jọ́ wà allegation tó lágbára ni so lójú gbogbo wa ní ìṣẹ́ tí ń sọ fún wa pé wọ́n lọ rí gbowó òlu wọ́n gbowó ó sojú ní ẹ̀yin náà mọ̀ kí ni nǹkan tẹ́ wá sọ ẹ̀yin wá fi ń ṣò gbogbo wa ní ìsìn pé torí bẹ́ẹ̀ ṣe mọ́ kanga tẹ́ kí ń gbá nǹkan kan ilẹ̀ fídíò yìí ní nǹkan tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ni ọjà lẹ kọ́ yẹn náà kí ló mú yín kọ́ ọjà ibi torí pé fẹ́ jẹ balógun ni èèlò lówó yín tó wà ń bẹ̀ èèlò ni owó títí yín tó wà nínú ọjà tó ń kọ́ ǹjẹ́ tẹ́ lórí supervisor ẹ̀wò kẹwò pé ẹ̀yin kí ní assessment tẹ́ fi ṣe sótó àbí òtò nígbà tí kìí ṣe pé owó yín ni ebó wo lówó ni owó gbogbo orú àwa yìí ni torí owó state ni tí gọ́vnà bá sọ pé òun lòun fún yín lówó láti pé kẹ́ fi ṣe gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe sọ́jà dé nínú àwọn fídíò tẹ́ ṣe láwọn fídíò kéékèèké tẹ́ ti gbàgbé pẹ́ ti sọ bèrè eléyìí náà á lè mọ́ mú jáde fún yín lọ́kọ̀ọ̀kan kó má dàbẹ̀ nípa àfibù yín gọ́vnà ló dá owó kalẹ̀ owó tí gọ́vnà bá sì dá kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe wáyé ní gbogbo àgbáyé àti mọ̀ pé owó àwa mẹ̀kúnnù ni torí látara rẹ̀ ibiṣẹ́ sálárì náà ń ṣe ẹ jẹ́ ká gbà pé sálárì rẹ̀ ni ebówó mẹ̀kúnnù náà ni ìmọ̀ ní kọ́mi sáàbù wa náà ni ibi láti ibẹ̀ náà ni wọ́n ti rí ebi náà ti lò tán ti fi bá yín kọ́ ṣọ́ọ̀bù náà fi bá yín kọ́ ṣọ́ọ̀bù ṣé nǹkan tó yẹ kẹ́ ẹ fi dúpẹ́ fẹ́ni tó padà fún yín ní balógun jẹ́ nìyẹn ní tẹ́ ti lé kó tó dìwò yìí ìní mọ́ fífà tó yẹ pé tẹ́rù mi bá béèrè lọ́wọ́ Ọlọ́run táwọn ẹlòmíín sì mọ̀ bí ṣe pé ẹ wà á rí táwọn ẹlòmíín mọ̀ pé bàbá yìí gbàwẹ̀ bàbá yìí ṣàdúrà gbogbo ìgbàlagbà tó dijọ́ kan bàbá yìí sì bọ́ lóhùn sì sọ pé torí nǹkan báyìí ni mo fi ń gbà yìí sì wá wo nǹkan bàbá yìí sì fi jáde láyé kò sì rí kìíyàn àwọn èèyàn ní máa níyàn kí ni fi ń béèrè nǹkan tó ń béèrè lọ́wọ́ Ọlọ́run gbogbo àtẹ́ fi ń sáré rẹ̀ irú nǹkan tẹ́ ẹ̀ bá ṣe nígbà náà bóyá kò bá worst jù báyìí lọ ẹ̀ bá fi túlù opportunity rẹ̀ lẹ ní ìsìn tẹ́ tó fi lọ rí farapamọ́ nídìí ẹ̀sìn dé wọ́n fi wọ́n lọ rí gbé fọ́tò yín pẹ̀lú ìmáàmù wọ́n fi wọ́n lọ rí gbé sí níwájú mọ́sálásí jímọ̀ bí ìgbà tó yẹ pé oyè ẹ̀sìn lẹ́yìn jẹ́ èmi jẹ́ oyè ẹ̀sìn mo jẹ́ oyè ẹ̀sìn wọ́n sì wé mi ráwà nínú ìmọ́lẹ̀ àdínì ni mo jẹ́ ni mo fi takú sí di àdínì nídìí ẹ̀sìn lẹ́yìn mọ́ bá ẹ̀sìn jẹ́ fún wa mo fi takú sí di rẹ̀ àwọn tó sì fún mi wọ́n ní tán rí lára mi ká tó fi fún mi ìjọ wọn fi fún mi mo fi lọ káàkiri kí n tó gbà bẹ́ẹ̀ ni mo dáná mo pèrò mo ṣe gbogbo ẹ̀ tí mo fi jẹ́ alhamdulilayi nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n fi mí jẹ àzádùláì wọ́n wé mi ráwà ní rẹ̀ ni àwọn tán fi mí jẹ́ onítùmọ̀ tán fi mí jẹ́ ó sì ní tí wọ́n rí àwọn àfáà ni àwọn ẹni Ọlọ́run ni àwọn tán kọ́ àwọn ọmọ kéékèèké ní kéwú tán fi ìmọ̀ ọjọ́ iwájú tán fi mọ̀ wọ́n àwọn náà kóríjọ wọ́n sì wá mi kàn níjọ́ tán láwọn fẹ́ fi mí jẹ àzádùláì wọ́n fún mi níwèé yẹn omi ń bọ́ lójú mi mo ní tẹ́fẹ́ fún mi ṣe yìí mi ò rò bẹ́ẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo fi wà lọ́wọ́ ọgbà tán fi wá gbé mi tán fi wá fi áńkọ́ọ̀pù gbé mi nílé ìjọ tí wọ́n release mi ìjọ kẹta rẹ̀ ni mo jẹ́ oyè àzádùláì mo ní mi ò tiẹ̀ ní ṣe kan tó ń sẹ́yìn mọ́ fi bẹ̀ ẹ mọ́ ogun nǹkan tó ṣẹlẹ̀ a gbọ́dọ̀ ṣe ni mo sì jẹ́jẹ́ fún wọn pé in tẹ́ fi mí ṣe ẹjẹ́ ni gẹ́gẹ́ bíi ti náà bí ìmùlẹ̀ ni pé gbogbo ohun tó bá fẹ́ ṣe láti fi gba ìlú Ògbómọ̀ṣọ́ lẹ̀ lójú ọ̀nà títẹ̀sìn láàrin ara wa síra wa a ò sọ pé kálọ̀rí jagun níta tẹ́ bá wo Ògbómọ̀ṣọ́ Muslim Justice ẹmọ tá à ń pè ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum agbára wọ kọjá
boundary Ògbómọ̀ṣọ́ torí orúkọ ta fi sọ nìyẹn. Ìlú wa la fẹ́ gbalẹ̀ láàrin ara kọ́rọ̀ ara kó lè bá yẹra wa. Ẹni tó bá gbẹnu bọ́ èyí tá a bá lè dúpẹ́ lọ́wọ́ fún àdúgbò èyí tó bá fẹ́ kọjá ìrẹ́ àgbẹ̀ ọ̀fẹ́ kọjá ìrẹ́ èyí tó fẹ́ ṣe yéegi sọ́nà torí pé justice láàrin ara wa àwọn wá ìṣedéédé láàrin ara wa ńlá fi gbé kalẹ̀ ní Ògbómọ̀ṣọ́ Muslim Justice Forum ńlá fi gbé kalẹ̀ kéèpé torí ẹnì kankan a ò pé Ṣakí a ò pé Ọ̀yọ́ a ò pé Ṣẹ́yìn a ò pé Ìwó a ò pé Ìlọrin a ò pé Ìbàdàn a ò pé anybody láàrin wa síra wa ni. Ẹ̀yin tí à ń sì ń fọkàn sí èmi ò fọkàn sí yín níbi títẹ̀sìn o torí èyí ṣaṣíwájú wa nínú títẹ̀sìn rárá ẹ jù wá lọ lọ́jọ́ orí níbi títẹ̀sìn àmọ́ ìwà tẹ́ ń wù nípa títẹ̀sìn ẹ ò wá títẹ̀sìn torí pé nígbà tí bàbá àná fi wà láyé tẹ̀dé ní ìsìn tẹ́ sọ pé mọ́sálásí ìlú ni ẹ̀ní sáláì torí rẹ̀ mọ́ lọ́ọ́ rí mọ́ kírun ṣe bẹ́ẹ̀ yín mọ̀ pé mọ́sálásí ìlú ni làwọn Yunusa fi ń pẹjọ́ wípé mọ́sálásí èé ṣe tìlú. Ẹ bẹ́ẹ̀ ṣe ń contradict ara yín. Ẹ̀yin yìí gbà wípé mọ́sálásí ìlú lẹ́yìn lọ rèé kírun kìí ṣe torí Yunusa lẹ́ fi ń lọ torí pé mọ́sálásí ìlú ni. Ẹ wá jẹ́ ká bira wa léèrè pé nígbà tí bàbá àná fi wà láyé níbo náà ti ń kírun jímọ̀. Ṣé high school kẹ́hìn ti ń kírun jímọ̀ ni? Nígbà tí bàbá àná fi wà láyé níbo lẹ́ ti ń kírun ìdí? Ṣé high school kọ́ lẹ́ ti ń kí ni? Àbòsí ṣe wá mú yín gbàgbé high school completely tẹ́ fi wá dẹni tí wọ́n ń kírun ní òǹpàrùn tó jẹ́ pé níbi mọ́sálásí òǹpàrùn náà ti ń pè yín tẹ́tí ń sọ fún yín pé ẹ̀yin lẹ fáwọn nílẹ̀ ẹ̀yin lẹ fáwọn bàbá àwọn Yunusa nílẹ̀ tí ẹ ò jiyàn rẹ̀ di sìn tẹ́ ò dẹ̀ mọ̀ pé ń tọ́ sọ yẹn indictment ni sẹ́yìn bẹ́ẹ̀ náà tó lè bulẹ̀ fún yàn l'Ógbómọ̀ṣọ́ ṣégun ìran yín bẹ́nu àwọn tó ń pè lágbájá mo bulẹ̀ fún ọ lọ ṣe báyìí lágbájá báyìí mo bulẹ̀ fún ọ lọ ṣe báyìí tó ń fi wá di pé ń fi wá mọ̀ sọ pé ìdílé yín ló bulẹ̀ fún ilé Ayélára tí ń wò pé ilé Ayélára ilé àwọn ni pé ìdílé yín ló bulẹ̀ fún ilé Ayélára kí ló tẹ̀ ń fọpọlọ àwọn Ògbómọ̀ṣọ́ tẹ̀ ń fi ń ṣeré báyìí tẹ́ fẹ́ mọ́ lárí ara mọ́ra wọn. Ẹ wo ọ̀rọ̀ tẹ́ sọ nínú fídíò tó kọjá yìí nìsín pé wọ́n wá sílé yín ìmọ̀ọ́mọ̀ ààfin ó wá sílé yín ẹ sọ̀rọ̀ nígbà tán sọ̀rọ̀ ẹ pẹ́ níbi ìrọ̀ gbàtẹ́ ṣe tán ẹ tún jọ kírun ṣé nígbà tẹ́ ẹjọ́ sọ̀rọ̀ tẹ́ ẹjọ́ kírun ṣébi tẹ́ ẹjọ́ parí ọ̀rọ̀ sí ni pé tó bá ti di jọ́ kejì ẹ ń bọ̀ wá sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ yìí láti fi bú kábíyèsí tó mọ̀ mọ̀ pé wọn ẹ ò lè sọ fún wọn pé ẹ sì rí ní tí ń fojú ọba ń rí lọ́la ẹ gbélé gbọ́ ẹ ò lè sọ̀rọ̀ ilé nǹkan jókòó tì yín torí pé àwọn wà àlàáfíà fúlù ni wọ́n rí gẹ́gẹ́ bí bàbá fáwọn. Ẹ jẹ́ ká lọ pé tá a bá tiẹ̀ rí wọn ò lè tijú ìlú mọ́ wa lára wọn sì lè jẹ́ ká jọ ṣe dáadáa. Ẹ wá lọ wá kí ẹ wá lẹ tẹ̀lé ìmọ̀ọ́mọ̀ ààfin ẹ tẹ̀lé kírun ní inú ilé yín ó wá dijọ́ kejì ẹ wá dé wọn sọ ọ̀rọ̀ tẹ́ sọ ní gbangba níbi tẹ́gbẹ́ ti sọ yìí ẹ ti expire o wàláhì tàláhì ẹ̀sùn bí láìlẹ̀ láìláìlá bàbá ẹ ti expire torí ó yẹ kẹ́ lè ní àwọn PA ó yẹ kẹ́ lè ráwọn èèyàn tó mú lè mọ kọ́ṣẹ̀ yín wàláhì kí sọ̀rọ̀ wàdà ó yẹ kẹ́ mọ ráwọn èèyàn tó mọ kọ́ṣẹ̀ yín pé bàbá ibi tẹ́ ń lọ lónìí o ẹ ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ wọ́n máa ti ń ṣẹ́wọ́ sí yín báyìí àbí wọ́n máa ti ń ṣe báyìí ẹ wo ọ̀rọ̀ tẹ́yìn náà ń sọ náà pé ẹ̀yin náà ẹ̀yin tẹ́ ń tẹ̀lé Yunusa ẹ̀ mọ́ tí ń tìkùtì mọ́ àṣẹyìn náà mọ̀ pé wọ́n ti ń tìkùtì àṣẹyìn náà mọ̀ pé ń sọ̀rọ̀ burúkú sórí àpèrè ẹ mọ̀ pé lẹ́yìn gan statement kan tó ṣe lòun wájú kóòtù ni pé ẹ̀yin gan mọ̀ wípé ń sọ̀rọ̀ burúkú sápèrè pé tó bá ti sọ̀rọ̀ burúkú yẹn sórí àpèrè ó ti sọ̀rọ̀ yín mọ́ yín lára kẹ́ tó lè command anybody nílùú Ògbómọ̀ṣọ́ abẹ́sẹ̀ ọkọ̀ command yín tó wà ahead yín nígbà tí so in high ranking tí time bá tó máa kásùn gbogbo ayé tó sì mọ́ bá wa wí pé iṣẹ́ tí kálukú ń ṣe ni ó kì wọ́n tẹ̀ tó dáadáa níbí bàbá rẹ̀ àgọ́ àkọ́kọ́ lẹ́yìn rẹ̀ bàbá jagun lẹ́yìn rẹ̀ bara lẹ́yìn rẹ̀ ìkọlọ́ba lẹ́yìn rẹ̀ abẹ̀sẹ̀ lẹ́yìn abẹ̀sẹ̀ ló tó kan balógun ló tó kan yálòdì. So kí ni position yín l'Ógbómọ̀ṣọ́ tí tó jẹ́ pé ẹ fi gbóná kankankankankankankan láti nǹkan bí ọdún méjì àtàbọ̀ nísìn tẹ́ẹ̀dẹ́ ká gbádùn l'Ógbómọ̀ṣọ́. Ẹ̀yin ilẹ̀ ń fún wọn lágbára pé ká mọ̀ wọ́rì ẹ lágbára ní ilẹ̀ fi lọ́ọ́ rí dá gbogbo stéètì rú eléyìí ẹ̀jẹ̀ kan dààmú eléyìí ló jẹ́ káwọn ọmọ sọ pé àkókò dáwọn bàbá nígbẹ́jọ́ láti pé ká mọ̀ ṣe nǹkan tán fẹ́ ṣe ẹ bẹ̀rù Ọlọ́run kẹ́sì bẹ̀rù àtúbọ̀tán èmi ń sọ ti tèmi gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti sọ pé lójú ayé ẹni tó bá ṣe àyídá ẹ jẹ́ ká sọ fún
èyí tẹ́ ń ṣe yìí àìdá ni èyí tẹ́ ń ṣe yìí àìdá ni ilé mi ń sọ lójú yín tó bá sì káyín lára tẹ́ bá fẹ́ gbégbèsè kan ọ̀rọ̀ yín ni mo lò fún yín kì í ṣe nǹkan mi fídíò yín ni màá lò fáyé pẹ́yìn náà ti sọ̀rọ̀ fáwọn tó jù yín lọ ẹ sì nítorí wípé ẹ fẹ́ tún wọn tò lẹ́ fi sọ àwa náà fẹ́ tún yín tò la fi sọ ẹni tó bá fẹ́ tún èmi tò ní ó jáde ní ó sọ wípé tó sọ nípa bàbá Sàká Balógun yìí irọ́ ni lọ́dún báyìí àwọn náà gbéṣẹ́ báyìí wọ̀lú lọ́dún báyìí àwọn náà ṣiṣẹ́ omi báyìí lọ́dún báyìí láti ìgbà tí bàbá wa Akíntọ́lá tí wọ́n ti pẹ̀yìn dà tọrọ omi Ògbómọ̀ṣọ́ ti gbàgbó sí láì ipa mélòó lẹ kó ẹ sì mọ relationship tó wà láàrin bàbá tó bí yín pẹ̀lú Akíntọ́lá lẹ́yìn bẹ́ẹ̀ tó wáyé pé ní tòótọ́ lẹ́yìn bá súnmọ́lé Akíntọ́lá dára tó pé bàbá yín lè mọ̀ ṣe pẹ̀lú Akíntọ́lá kẹ́yìn mọ́ bá wọn ṣe tó bá pé tòótọ́ lẹ bá súnmọ́lé Akíntọ́lá ẹ̀yin náà mọ̀rú pátí bàbá Olúmọgẹ́gẹ́ ti sì ń ṣe pẹ̀lú bàbá Akíntọ́lá àná ìwọ̀n á lè sọ o torí ẹ̀yin lẹ ní ìtàn lọ́wọ́ mo lè mọ̀ lè rí sọ láàrin yẹn pé bóyá nígbà tí wọ́n fi pa bàbá wa Akíntọ́lá bàbá yín ń bẹ láyé ńgbà náà tí bàbá yín bá wà láyé ńgbà náà kí ló tún fi sínú àwọn tán lórí gbogbo Akíntọ́lá tó yẹ jẹ́ pé bàbá aṣọ ń sìn yìí náà lórí gbé wá ìjà àwọn mẹ́ta tán lórí gbé wá tó sì dúró láyé tán wà láyé náà ti wà pẹ̀lú wọn ò sí láyé wọn tó jókòó pẹ̀lú wọn ọmọ onítọ̀hún lẹ́yìn wá gbógun tì ní ìsìn ẹ dákun à ń bi yín léèrè kí ni ẹ̀ṣẹ̀ Òrùmọgẹ̀gẹ̀ lọ́dọ̀ yín ṣé ìdílé yẹn gẹ́gẹ́ lọ́sẹ̀ yín ni àbí Gandhi gangan bàbá wa Òrùmọgẹ̀gẹ̀ Gandhi ń ló ṣẹ̀yìn àbí ṣé ẹ̀ṣẹ̀ ni láti pé kí èèyàn jẹ́ Kristẹni torí pé ìyàwó tí náà a gbọ́ wípé Kristẹni ń bẹ láàrin àwọn tẹ́ kó jọ nínú àwọn tó tún súnmọ́ yín lọ́mọ tẹ́lẹ̀ mọ̀ pé ọmọ mi lélẹ̀ tẹ́yìn náà mọ̀ pé Kristẹni ń bẹ nínú ìyàwó wọn nínú àwọn ọmọ tẹ́ bí lọ́mọ tàbí tẹ́yìn náà mọ̀ pé ẹ mọ̀ pé wọ́n láwọn ọmọ yín tẹ́ mọ̀ pàṣẹ fún wọ́n pọ̀ nínú wọn tán forúkọ jẹ́ mùsùlùmí tí wọn kí wọn ìyẹn ń kọ́ jihadi wo lẹ ṣe láti inú ilé yín tẹ̀wọ́n á dé tẹ̀wọ́n á ń gọ àwa yìí bí ìgbà tó yẹ pàwọ̀ ọmọ tí ń jẹ́ sìn pẹ́yìn lẹ fẹ́ gbà wálẹ̀ nínú ẹ̀sìn ẹ wá fẹ́ mọ sọ pé nìkan lé sẹ́nìkan sọ pé kẹ́ mọ́ lórí kírun níbì kan ni ẹ kàn fi ń bá bàbá yìí lórúkọ jẹ́ ẹ fẹ́ mọ́ fi bá kábíyèsí lórúkọ jẹ́ ipe wọn ní ká mọ́ kírun ẹnì kò lè sọ pé kí n mọ́ kírun ẹ mú bí tágbé ti sọ fún pé kẹ́ mọ́ lórí kírun níbi lẹ́yìn ẹ mú jáde fún gbogbo ayé ká gbọ̀nà ẹ bá gbàlagbà ní ẹ mọ́ sọ̀rọ̀ tó lẹ́rìí nínú náà gbọ́dọ̀ pé tó yẹ ká mọ́ báyìí níbi ọ̀rọ̀ ìbàjẹ́ wọ́n kọ́gbọ́n kan lọ́dọ̀ bàbá mi wàláhì mo kọ́ ọgbọ́n yẹn pọ̀ tí nǹkan mi bá fẹ́ ṣẹlẹ̀ kódà nínú ìdílé tó wá fẹ́ ṣẹlẹ̀ wọ́n ní Muhammadu ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ gbogbo wa níbí jókòó mi rẹ nìkan torí tí ó sì gbọ́ torí lágbájá bó ṣe jẹ́ ni tàmọ̀dò bó ṣe jẹ́ ni tàmọ̀dò bó ṣe jẹ́ ni mọ́ọ́nú bọ́lọ̀ ṣe pín kàn wá nù jẹ́ ká fi ilẹ̀ bó ṣe wà torí pé wọ́n já síwájú ló jẹ́ kí n máa sọ fún ọ ó lè gbé sínú ò ní lè fi hùwà fáwọn tó jẹ́ bí àwọn tó ń pọ̀ lẹ́yìn rẹ̀ àmọ́ mo rántí ní tí bàbá tó bí mi tán máa sọ fún ọ ni pé ọ̀rọ̀ tí wọ́n bá pè é sí mọ́dà sí wọ́n sì jẹ́ kán gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó bá sojú rẹ̀ ọ̀rọ̀ yìí ti gbogbo èèyàn ni lágbájá tàmọ̀dò ń jà ìdílé dá sọ̀rọ̀ lé ayé lára mo ti sọ sítórì bí mo ṣe rìn mi ò àtọ́júràn ìjọ́mú Ògbómọ̀ṣọ́ ìjọ mùsùlùmí ló mú mi wọ̀ kíta ayé lára tó wá rárí wọ̀ ẹ̀tún wá ṣe tó wá gbé ti kábíyèsí wọ̀ ẹ̀tún wá ṣe kí ní ẹ̀tún wá fi ń dá wàhálà alẹ̀ sí kábíyèsí lọ́rùn bàbá yìí bí ń ṣe ń ronú pé bóyá ìlọsíwájú ìlú ni wọ́n rò nínú wọ́n ṣe fẹ́ rò nípa ìlọsíwájú ìlú ẹ wá ti wá pín ọpọlọ bàbá yìí sọ́nà ìmọye tí wọ́n á mọ ewu náà fẹ́ gbámú níbi lónìí court ọ̀la court lágbájájà àtàwọn ìjọ bú mi kíní kan wọ́n àmọ́ béèrè pé sọ́mọ Ògbómọ̀ṣọ́ náà lélẹ̀ tẹ́ǹjọ́ ń búra yín tó báyìí ó mọ̀mọ̀ ṣe o tó ń jẹ́ bànújẹ́ tẹ́ ń kún wọn lápá láti mọ sọ̀rọ̀ tó ń fi mọ héèlì pé Balógun ní ní parasitamọ̀ nílé èmi ń sọ fún gbogbo àwọn èèyàn níbi ẹ̀kan ju ìpé káyọ̀ lè bá mọ̀ yín ni ẹ ò ní
ẹ ò ní àbá fẹ́ ká àbá sọ fún yín pé kẹ́ lọ rí bá wa dán agbára wò ni a ò lè rán yín lọ sóko ibòmíì torí pé kí bá fẹ́ lọ rí gbalẹ̀ níbì kan àmọ́ gbogbo àwọn tó bá fẹ́ ṣe láabi nílùú Ògbómọ̀ṣọ́ kẹ́ bá wa jáde sí wọn kẹ́ fagbára àwọn àbí kẹ́yìn náà jáde kẹ́ pìdán kan láti fi wọn pé jagunjagun ní bọ̀ yìí balógun ìlú lélẹ̀ kò síyùn ń bẹ ẹ tẹ ààrẹ àgò lórí mọ́lẹ̀ ẹ tẹ jagun lórí mọ́lẹ̀ ẹ tẹ bara lórí mọ́lẹ̀ ẹ tẹ ìkọlábà lórí mọ́lẹ̀ ẹ tẹ abẹsẹ̀ lórí mọ́lẹ̀ gbogbo ẹ̀ wá lè jẹ́ kán lọ rọ́rọ̀ sọ ẹ̀yin náà wá ń ṣe níṣe pé ẹ̀ ń bọ̀ wá sáàfin ẹ̀ mọ̀ wọ́ọ̀rì mọ̀ ń bọ̀ wá sáàfin ẹ̀yin ẹ̀rí nǹkan tí máa ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe mítìn là ń bọ̀ gbogbo bẹ́ẹ̀ ti ṣe ń ṣe mítìn wàláì là ń gbọ́ ẹ ò ṣe mítìn lórí pé bóòlù àláfíà ó ṣe gbádùn Ògbómọ̀ṣọ́ ẹ rí ìrànwọ́ tí wọ́n bá dáàfin ẹ rí ìrànwọ́ tí wọ́n ojoojúmọ́ ìlérí yín lọ́kàn ara yín náà ni pé ẹ rí ìrànwọ́ tí wọ́n bá dáàfin ṣé kò jọ bẹ́ẹ̀ ọjọ́ gàtí kò jọ gàtí ẹgbẹ́ gbọ́dọ̀ sọ ní ìsinmi pé wọ́n yìí dábàá láàfin ẹ̀yìn sọ ti yín ìjọba ṣẹlẹ̀ ní ọ̀ṣẹlẹ̀ kí ló dé tí wọ́n fi sọ fún yín pé ẹ ti jẹ́jẹ́ pẹ̀lú kábíyèsí ni pé tí ẹ bá ṣe ẹsẹ̀ gbé wọn gé ẹsẹ̀ yẹn ẹ ṣe gba microphone nígbà náà àwọn tó dé gbé microphone dání nígbà náà àwọn ọmọ yín ni tẹ́ ẹ kọ́ ní òṣèlú ṣíṣe lágbájá bá mú microphone yẹn kábíyèsí o ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí kò fẹ́ jọra wọn o kábíyèsí tẹ́ bá sọ̀rọ̀ tí ọba ṣe kí ni mi ò nígbà o níjọba dà ní ó dà o agbọ́dọ̀ túlù ṣe ni o ẹ bá fi balógun yín hàn nígbà náà ẹ bá sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n gbọ́ tí wọ́n mọ̀ kankan wípé wọ́n mọ̀ pé ẹ̀ ń kàn lo ọpọlọ òṣèlú fún wọn ẹ̀ ń lo ọpọlọ wọn náà fi hélì yín láti pé kí àwọn ìlú ọmọ kẹ́lẹ́ bá mọ́ rí bígbà tó pé ìlú ń bẹ lẹ́yìn ìlú ò sí lẹ́yìn bàbá balógun bàbá wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa ìlú ọ̀pọ̀lọpọ̀ èmi rí ẹnìkan tó pé nígbà kan sọ̀rọ̀ yín ní àná lójú mi pé ha kábíyèsí ṣe bàbá ńlá mistake mọ́ ṣe gbà yín tẹ́ fi dìkan fi dé balógun pé ẹ̀ tún jẹ́ problem fún kábíyèsí ẹ̀ jẹ́ problem fún ìlú ni ta la fẹ́ lórí kọ́rọ̀bà ẹni ta fẹ́ lórí kọ́rọ̀bà tọ́rọ̀ tí ìdọ́dọ̀ rẹ̀ tó ti sì dájọ́ ibi tó ń lọ nìyí ibi tẹ́ ti ń gbé gẹ̀zẹ́tì ọ̀rọ̀ jẹ́ tẹ́ ń gbé gẹ̀zẹ́tì ọ̀rọ̀ yín jáde pé lágbájá ọmọ inú ilé ni ọmọ Ògbómọ̀ṣọ́ ni tá bá mú yín jáde níbẹ̀ tán bá ní kẹ́ lọ rí búra ṣé ẹ lè búra rẹ̀ pẹ̀lú ọjọ́ orí yín ṣé ẹ lè búra rẹ̀ pẹ̀lú ọjọ́ orí yín gbogbo tẹ́ ń ṣe ẹrù pẹ̀lú mi ò lè gbẹ́jọ́ lé yín lórí yín an individual can come from nowhere wípé ń dààmú ìlú ó fẹ́ pè yín lẹ́jọ́ pé òun fẹ́ kẹ́ wá ṣe clarification lórí ọ̀rọ̀ tẹ́ sọ yìí nínú àwọn tó lè yọ ẹ wá ṣe clarification wípé Yunusa ọmọ inú ilé ayélujára ni kẹ́sì mú clarification pọ̀ mọ́ Ògbómọ̀ṣọ́ ni local government chairman tán ló fún ní kíní Ògbómọ̀ṣọ́ north ó tún wá gbà tán wọ́n tún fún ní 2,000 naira ẹ̀yin ọmọ pé set up ní gbogbo kíní yìí ni gbogbo ilé yẹn rò páwọn èèyàn kàn wọ́n kàn rẹ́ni wọ́n kàn wo ìgbé yẹ gbogbo àwọn kíní ṣe ń tàn wá wọ́n ti ta ìlú tipẹ́tipẹ́ èèyàn wá gba local government origin ó wá gbà wọ́n wá ní inú àwọn dùn kó wá gbà wọ́n wá tún wá bùn lówó ọkọ̀ kí ló jẹ́ tuntun níbẹ̀ pé èèyàn fẹ́ identify rẹ̀ pẹ̀lú ìlú mọ̀ ìyá ọmọ Ìgbò ìfẹ́ ti gba Ògbómọ̀ṣọ́ north torí pé kán lè bá rí bí jókòó ní LAUTECH nígbà tí wọ́n ń sọ Yorùbá tó yẹ pé ọmọ Yorùbá gan ò lè sọ ẹ̀yin ẹ lọ sí Parrot FM kẹ́ sọ pé ọ̀jí ọmọ Yorùbá sọ bẹ́ẹ̀ sì lẹ gbọ́ Yorùbá tó yóò gbé yín ṣubú pẹ̀lú Yorùbá ọ̀jí Parrot FM ẹ ò lè gbé ṣubú nínú èdè Yorùbá bẹ́ẹ̀ ni mò ń sọ fún yín ẹ ò lè gbé ṣubú nínú èdè Yorùbá ṣe fẹ́ sọ fún pé kò ní indigenous ọmọ Ògbómọ̀ṣọ́ north lọ́wọ́ ni is that enough for him láti pé kó jẹ́ pé confam ọmọ Ògbómọ̀ṣọ́ ni no tí bá ṣe wùwà bí mùsùlùmí mi ò lè wùwà rẹ̀ tẹ́ mọ̀ pé wọ́n lóhun ọjọ́ ọba sì di mùsùlùmí kó tó dínú àwẹ̀ tí ń bọ̀ tẹ́ bá lọ program ní Parrot FM sàlú alẹ́nẹ̀bí orúkọ ẹni tí ọ̀jí bá wí fún ibà tó bá mú nǹkan míì wọ́n á fi pẹ́ fi ṣàdúrà bá ẹ fẹ́ gbé ọ̀jí kọ́rùn báyìí kẹ́ mọ́ ẹgbẹ́ kálẹ̀ káàkiri pé Ọlọ́run ọmọ Ìgbò ló gbọ́ Yorùbá báyìí ló gbọ́ Islam tó báyìí it's not enough for him to be called a Muslim and it's not enough for him to be called ọmọ Ògbómọ̀ṣọ́ ni kí ni kátẹ́ ń bá kálẹ̀ káàkiri lórí kíní bàbá ẹ jẹ́ ká jọ sọ tọ̀rọ̀ fúnra wa gbogbo nǹkan tẹ́ ń gbé jáde lórí ọ̀rọ̀ ìlú yìí ẹ lọ rí wáwọ́ rẹ̀ bọlẹ̀ ẹ̀yin gan fúnra ara yín ẹ kọ́kọ́ wáwọ́ àrífín tẹ̀ ń ṣe fún kábíyèsí àti àpèrè ìlú Ògbómọ̀ṣọ́ torí ẹ̀ ń fi ń bú wa ni ìlú lẹ̀ ń fi ń bú ẹwọ́n tẹ́ni wọ́n fi jẹ balógun ìlú tó gbọ́dọ̀ máa gba instruction lọ́dọ̀ second in command ni ó ti máa gba instruction o
kì í tiẹ̀ sí pé lọ́dọ̀ tòun gan directly, kì í sí pé lọ́dọ̀ kábíyèsí directly, látọ̀dọ̀ second in command ni ó ti máa gba instruction. Ẹni tó yẹ kó máa gba instruction látọ̀dọ̀ second in command ọwọ́ adẹni tó wá ṣẹ̀ṣẹ̀ wá dé tó yẹ pé òun náà ni wọ́n á ṣẹ̀ṣẹ̀ wá ń lérí fún sọ̀rọ̀ pé tí wọ́n bá lè dàkọ́dà àwọn èèyàn wá sí lẹ́yìn ẹ túlù ṣe o, ẹ sì sọ̀rọ̀ tó lè túlù ṣe. Bàbá Mákindé ẹ kìlọ̀ fún wọn torí mo mọ̀ yín dáadáa bẹ́yìn ṣe ń protect heritage yín, bẹ́yìn ṣe ń protect àwọn ìran títí yín ní pé kí nǹkan kan kó wọ́n bá ṣẹlẹ̀ sí, but àwọn yìí ò ṣe tí wọ́n bẹ́ẹ̀, àwọn yìí wọn ò tiẹ̀ gbìyànjú bẹ́ẹ̀ pàápàá. wọ́n ní iṣẹ́ modern role fún Balógun nínú rẹ̀ ní pé today the Balogun's duties are more ceremonial and advisory, focusing on community security, traditional festivals, and supporting the Ṣọ̀ún in governance. Ó wà nínú AI. Ìmọ̀ yín ò lè tó ti AI. Láti support wọn in governance. Ẹnìkan wá ń da àpèrè rú, ẹni tí ń da àpèrè rú yẹn tí ń dà lúrú, ẹ̀yin lẹ wá mú mọ́ra, lẹ wá ní kí gbogbo wa ká mọ̀ celebrate yín. Ẹ gbé nǹkan tó dálẹ̀ o, I tètè make sure pé try láti adjust ẹ̀ kó dúpẹ́ lọ. So kó lè gbé máa conclude pẹ̀lú ògo Ọlọ́run. Bàbá wa Adéníyì, Reverend Adéníyì, Ọlọ́run wa yóò bá mi ṣe dáadáa fún yín. Ìtàn lẹ́yìn náà ń kọ́lé yìí, ń tẹ́ sọ mo ti translate sí Yorùbá. I find time máa place ẹ̀ fàyè kò sígbà tá a lè gbọ́ torí kìí ṣe nǹkan tó lè tì láti pé kán lè bá àwo kí ni plan tẹ ní fún ìlú Ògbómọ̀ṣọ́ nínú bẹ́ẹ̀ ti ṣe sọ àti nǹkan tẹ tó ní plan fún ìlú Ògbómọ̀ṣọ́. Wọ́n fi yín jẹ Balógun tàbí fi yín jẹ Balógun, ẹ ò tí ì kọ́ pé báyìí la ṣe fẹ́ rìn, báyìí la ṣe àti ẹ̀gbọ́ pẹ́yìn kan lọ rí jákè ní omi táwọ̀ wá bá tẹ̀yìn, a ò ní fi yín lọ́kàn balẹ̀, gbogbo yín lámọ̀ kó gbogbo ẹni tẹ bá fẹ́ dààmú ìlú Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run agbára wa yìí a ó fi hàn yín gbọ́dọ̀ ṣe nǹkan fún wa, gbogbo yín láàkó ẹ ò rí yín sọ àti kòjébọ lóòsà lọ́wọ́ lẹ́ ń bá kálẹ̀ káàkiri. Ṣé decoration lẹ́fẹ́ mọ́ ṣe kálẹ̀ káàkiri, àìmọye lẹ̀kẹ̀ àìmọye kí ní tán gbé kálẹ̀ káàkiri. Ẹ lọ rí béèrè lọ́wọ́ àwọn olórin ni, ẹ lọ rí ká tó wá pàwọn ọmọ Ìgbò. Ẹ̀sìn Ọ̀gbàmíláyè lámọ́ pé ra wa lè bá ẹgbẹ́ sí Ọ̀gbàmíláyè náà àwọn òkú lẹ́kẹ̀ sọ ní àkóso lájọ wọn ju kálẹ̀ káàkiri àdúgbò. Ọwọ́ ajẹ́ tuntun ni lẹ̀kẹ̀ yẹn tí ò ràn kankan, kí ló ràn, kí ló dá dúró, ṣé búlẹ̀tì lè máa bọ̀, ṣé lẹ̀kẹ̀ yẹn tó dá búlẹ̀tì dúró, lẹ̀kẹ̀ yẹn tí ò dá àwọn obìnrin ọmọ ọba tí ò dá wọn dúró láti lè yín kò láàfin. Kò ṣe mú wọn kán rí wọn báyìí kán mọ́ gbọ̀n kó tútù ó bù wọn pé bá ṣe ní ká sáyé lọ sọ́dọ̀ bàbá Balógun báyìí òtútù yẹn sì dé, òtútù yẹn dẹ̀ bò wá, nǹkan bẹ lára àwọn ọlọ́run nìkan ní nǹkan lára, kò sí nǹkan kan níbẹ̀. Ẹ kàn wá máa lò gbójú olóṣèlú fún wa, èyí tẹ́ ti ń bá bọ̀. Ẹ̀yin ọmọ ẹgbẹ́ tó wáyé pé gbogbo nǹkan táwọn nǹkan fi kọ́ wa ní ìwé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní primary school tán ti lọ sẹ́lẹ̀tẹ́lẹ̀ tán ti ń bá bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tán bá lò láyé ìsìn ní ìsìnkò sẹ́ni tó fẹ́ bá wọn gbọ́ mọ́, kò sẹ́ni tó fẹ́ bá wọn gbọ́ mọ́. Táwọn pé túwó ní tú, táwọn pé túwó ní tú, wọ́n pè dandan ní ká pè ọ̀nì à ń pè ní one lédè Yorùbá ọ̀nì ni. Ẹ wo bá ṣe tó bóyìnbó ṣe lo èbó rẹ̀ ńgbà náà kò sẹ́ni tó lè lo rẹ̀, ta ló fẹ́ pé yú tó pé yú la fẹ́ wí ní ìṣẹ́ pé ó dìgbà tó bá tó alifábẹ́ẹ̀tì tó bá tó spelling mẹ́ta, alifábẹ́ẹ̀tì mẹ́ta. Ṣé tẹ bá pé yú ní sí wọn mọ̀ pé yú ni mo mí ni. Ẹ pín síbi tẹ bá fẹ́ pín sí ní tán fi kọ́ wa nígbà náà ò lè fi kọ́ wa mọ́ ní ìsìn táyé ó padà gbà. So iná ẹlẹ́yìn náà wí ní ìsìn pé nígbà tí Britain fi ń jẹ́ Britain, àwọn lọ̀gá US lọ́jọ́ ti tù ní Britain tó bẹ́ẹ̀ kan sọ pé bò ní US fẹ́ gbẹ́sẹ̀ ara wọn sí. Èmi wá ń fi ilé ìfi ròyìn bàbá ẹ retract àwọn nǹkan tẹ́ ṣe wàláì, ẹ tọrọ àforíjì lọ́wọ́ sọ̀hún. Wọ́n á tún padà mú àwọn analysis wa nínú àwọn ọ̀rọ̀ tẹ́ sọ o, àwọn ìtẹ́ ti sọ kọjá àti àwọn ètò tún wà nílẹ̀, mo tún padà bọ̀ máa tún sọ̀rọ̀ lórí rẹ̀ o. Mi ò ní yé sọ, mi ò ní bu yín, mi ì bọ́ àgbàlagbà, mi yẹ́yẹ́ àgbàlagbà pé gbogbo àtẹ́ fi gbé mi gan náà kò síbi ṣé wọ́n ní mo bu yín,
ní tí mo kàn sọ ní gbogbo fídíò yín gbà náà ni pé iṣẹ́ ò lè ṣe fún Ògbómọ̀ṣọ́ ẹ wá fi hàn Ògbómọ̀ṣọ́ kárí ẹlẹ́fẹ́ jẹ balógun l'Ógbómọ̀ṣọ́ kí lẹ ṣe fún Ògbómọ̀ṣọ́ tẹ́ lè fi ṣe gáírì tẹ́ lè fi hàn wá báyìí pé ní tẹ́ ṣe fún Ògbómọ̀ṣọ́ ni ọ̀dọ̀ àwọn ọmọ tẹ́ ní ẹ̀sọ́ dèèyàn ní airways ẹ̀sọ́ wọn de kíní kí ló yẹ tí wọ́n tẹ̀ fi wá bá wa ṣe nǹkan ní carnival ebi nínú oyè yín náà nínú àwọn tó ń mójútó carnival náà ni nínú festivities ni àbí festivities wọ́n pè fún yín wọ́n sọ pé Islamic festivities àti wọ́n sọ pé wọ́n fẹ́ gbòòrò ni wọ́n fẹ́ ṣe eégún ni wọ́n fẹ́ ṣe ọdún ọ̀lẹ̀ ni wọ́n fẹ́ ṣe festivities tó dé ń tẹ́ lọ fún nìyẹn that is it has been stated here ìrọ̀lẹ́ afẹ́ ọmọ pa pé èmi ò bá ìmúlẹ̀ pẹ̀lú ẹnì kankan èmi pẹ̀lú Ọlọ́run mi àtànábì mi lájọ múlẹ̀ tẹ́ ẹ bá múlẹ̀ pẹ̀lú Ọlọ́run yín pẹ̀lú ànábì yín ní tòótọ́ ṣé bẹ́ẹ̀ ṣe múlẹ̀ pẹ̀lú Ọlọ́run lẹ́ ṣe ń ṣe ṣé ìmúlẹ̀ tẹ́ ṣe pẹ̀lú Ọlọ́run náà ní lápẹ́ kẹ́ ẹ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ kẹ́ sọ pé nìkan kan gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tẹ́ bá ti sọ ńlá bẹ́gì àwọn afẹ́ sọ kíní kan fún yín ẹni wọ́n ti kí ojé bolóòsà lọ́wọ́ àwọn èèyàn wà ní wọn ò mẹ́ni tó lè yọ wàláhì Ọlọ́run fúnra ara rẹ̀ ti mú mi mọ̀ wípé bí ẹ̀dá kan tẹ́ bá rò pé ẹ̀dá kan ò lè yọ òun yọ báyìí tó ń sì kò lè lọ́wọ́ báyìí lóye tẹ́ bá wà láyé tàbí tẹ́ bá sí ń bẹ mọ́ sí tó bá yọ kò lọ́wọ́ yín kó ti parí àbí ò ti parí kí lẹ fẹ́ mọ́ lérí fọ́lọ́ ọba sí ẹ̀ ń lérí fọ́lọ́ ni pé kò sẹ́ni tó ṣe ní tọ́lọ́ lè ṣe tó lè ṣẹ́kù bẹ́ẹ̀ ni kò ní mú yín kúrò lórí rẹ̀ lójú ayé yín bẹ́ẹ̀ ti ṣe máa ṣe àṣìṣe tí gbogbo ayé ò fi rí yín tó fi gbọ̀n yín yọ tí wọ́n fi gbọ̀n yín yọ èèyàn ní Ọ̀yọ́ àwọn olóyè wọn sọ yín sáàrin báyìí tí wọ́n bí wọ́n máa bọ́ lé mi lọ́wọ́ fúnra ara yín lẹ́yọ tẹ́ kò lé wọn lọ́wọ́ tẹ́ bá sì ní bẹ́ẹ̀ kọ́ tẹ́ bá ságídí bọ́lọ́jọ́ bá dé ní ìsìn yọ́ wọ́n fàyọ lọ́wọ́ yín báyìí yọ́ bọ́ sọ́dọ̀ ẹlòmí sẹ́ni tó jùbá bẹni tó jùbá bá ńlá bá gbogbo wa lọ sí Ọ̀yọ́ òun ọmọ ní bàbá o ẹni tó fẹ́ yọ yìí kò ní bàbá kò níyà kò lẹ́bí yóò sì fàyọ tí kò sí tí ó ṣẹlẹ̀ bàbá jẹ́ ká hùwà rí ká ẹ̀sọ́ dáadáa kí ìwà náà kó tó tẹ́ níbi tí wà bá wà torí pé tá a bá dákẹ́ ìwà ti bá wa lọ gbogbo ẹni tó bá dúró láti rí pé kó Ògbómọ̀ṣọ́ kó ní lọ síwájú Ọlọ́run bá yóò jẹ́ kí lọ síwájú kọ́ mọ bá òun gan náà ẹni tó bá sì wá ìfàsẹ́yìn fún Ògbómọ̀ṣọ́ pẹ̀lú ògo Ọlọ́run bá wa wà sẹ́yìn ìbí rẹ̀ wassalatu wassalamu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam taslima subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.